àtẹ̀lé ní máyà nìyẹn. Ìwọ lọ́wọ́ bá o àtẹ̀lé ní máyà nìyẹn. Ọmọ bó ti ṣe ń ṣe lọ́wọ́ ẹrú ẹ̀ tó dá. Lórí ọba wa Súlẹ̀mánà mi, ọ̀tọ́rìtì mi Jàfó. Oníbàákú mi, olówó ní Súlẹ̀ jẹ́. Oníbàákú mi o, olówó ní Súlẹ̀ máa tó. Ọlọ́run ọba àtẹ̀lé ní máyà nìyẹn. Ọmọ bó ti ṣe ń ṣe lọ́wọ́ ẹrú ẹ̀ tó dá. Òní tọ́jú ẹ lọ. Aláìlú àmì ìjà fún ọ̀tọ̀. Àmín. Ọmọ pàtàkì iṣẹ́ owó. Ọmọ ọba tó rírìn nílẹ̀ tí gbogbo lẹ́pì tìtìtìtì. Yàtọ̀ ọmọ parí síga. Etí inú. Ọmọ kábíyèsí Elégùṣì. Yẹ kíní dé níyì. Tóbìnrin sí kàtù yóò kárí ọmọ bá. Tó jẹ́ bàbá fún kábíyèsí Elégùṣì Adémọ́lá tó pẹ́ lórí àlefa ògbó ọtọ́. Kábíyèsí Elégùṣì ní bàbá fún Síkírà ọlọ́rẹ̀ o Síkírà ọlọ́rẹ̀. Aláìsíkiri láyé wọ́n ní tábà Síkírà.
ìyá ọba máa wọlé máa rọra. Ayadesina Fadombi. Ayé lórí ọmọba nílùú yìí sọ̀rọ̀ ìyáàbá oníbà ẹkùn òkè ẹ̀bíríkì ọmọba ní ọmọ afẹ́jẹ́ yẹjá oníbà ẹkùn òkè ẹ̀ láìpẹ́ jọjọ ó sì tún máa ṣáná. Àyìndé mọ́gbọ́ ọlọ́run àgbéṣuwá àkó dọ́là lé lórí. Òdòdó kan bẹ nílé yìí Màlìkí ọlọ́rẹ́ à ń bọ̀ wájà Àyìndé mọ́gbọ́ ọlọ́run torí Abíọ́lá. Ayé tó tó aka mara ayé mo jùbà mo kí ẹ bá mi. Ìbọn láwọn ọba ibẹ̀ ènìyàn. Àdáṣe ní wọn mọ ìbá gbọ́dọ̀ mọ. Ṣàjọdún àbọ̀báyọ̀ àbọ̀bájọ́ kábíyèsí ní ìgbà ikùn àṣẹ lógúnlógún àṣẹ lọ́pọ̀lọpọ̀ lórí àlefa ogun atọ́. Ọba Sulemana mi. Sulemon Adesina Raji Aṣade mi hàn kọ̀kọ́. Ìlú Fẹ́mi ilé Ajagungbadé ọjọ́rọ́ máa wọlé mọ́ra ń bá aláìlúwà. Ààrẹ mú mi fa àtàyè òye yín ká. Aláìlúwà máa wọlé o. Kábíyèsí wọ́n fọ̀rún yọ mi. Gbogbo bọ́ọ̀bì sábẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà. Mo máa kí ẹ bá mi. Ìkàlẹ̀ àwọn gbogbo ọba ládé. Wọ́n wá bàbá Ṣadé. Àgbàbàjọ́ Àgbàbàṣà anniversary. Èmi kọ́nà ẹ̀wẹ̀. Látún yọyè fúnṣin jídéjídé Ọ̀túnba Jídé òní Ismail tó jẹ Máyégún gbogbo ìbálá Máyégún o nípa Àṣìjídé. Ó ní kí n bá dúpẹ́ lọ́wọ́ Aláyélúwà Ọba Ṣadé. Àṣẹ pẹ́ lẹ́nu àmì o.
di dandan kó mọ pẹ́ dún. gbogbo ìgbà tá a bá péjọ báyìí a fi ṣọpẹ́ fún Ọlọ́run ni. oore tó ṣe láàyè wa kábíyèsí oníbà ẹkùn mo bọ́ bá dúpẹ́. Jàfọwọ́tọ̀ rí ti ògbọ́tọ̀. ìlú fẹ́mi ilé Ajagungbadé gbogbo ọba ládéládé tó ń bẹ ní ìkàlẹ̀ ẹ̀mọ́ kí. Mọ̀kálá ìlú wa ọba àdìsámọ́ ọ̀rùn fún mi Adékúnlé ọjọ́ láti jẹ́ Màrúfù ọjọ́ Màrúfù lè jìbò gbọ́tọ́. Òkè kábíyèsí adé lájà Àlàní adé. Ọba gba bí àká òkàrè bá mi. Mọ̀kọ́fà Adéṣínà Ṣàkírù Kútì èṣù léwu èṣù pàtẹ ọjà òkú bàbá ẹni tí ó bá náà. Ọláìlúwà ọba ẹ̀dá Josiah ọlọ́dẹ̀wájú ilé mọ́ bá dé àyìnbó ikú yàbíkù ọlọ́tọ̀ọ̀tọ̀ tó wọ́rì èèyàn kéré wá di ultimate olórí ọmọ bá kílẹ̀ Jẹ̀bú. Mọ̀kọ́fà Lukman Abímbọ́lá Agúnbíadé òun kan náà barista lọ́yà òun kan náà dọ́kítọ̀ alágbára mi làgbára Ọláìlúwà Gáúsù mọ́ kí ẹ. Alani Mirazaki ọba pàdé Musa kọ̀ọ̀kan òfòrí mi ní ìgbésẹ̀ àwọn arábá ń bí. mo kọ́ bàbí ìdí mi Adékànbí ló sinmi òṣèlú nírèwé. Ọba Abdulaziz Gbadabiu ìṣẹ̀lẹ̀ àìsíwájú oníkọ̀tún mi ní ìkọ̀tún o ẹkúwájú ló ti ọba ní dúpẹ́. Mo kí ọba ẹnjíníà Súlẹ̀ mọ́nà mi Adékúnlé Gbàngbàdé àròlé ọlọ́fin ogun fún mi nírè àdìmọ́lá ọ̀rá àwòrì. ọba Abdulhamid Arẹ̀mú orí ọlọ́pàá Ìlàkà bó ṣe kábíyèsí Ẹlẹ́gbẹ́dá. Ọba Adéṣẹ́gun Àjàsà àwíṣẹ́ tó ní gbòǹgbò adìyẹpẹ lórí ẹkúwádùú ló ti ọba ń dúpẹ́. Ọba Mùsùlù Abímbọ́lá Ọlọ́dẹ́gà Olùtàgóyí gbogbo ládéládé mo kí yín ẹ máa kúwádùú ló ti
onípa ikú ní kí gbogbo ọba. ọba itú ọlọ́sùnkàn bí ilé ọmọ bá dé onígbọ́kọ̀ ti gbọ́kọ̀ lọ́sọ̀tà atọ́ba tẹ̀sílímì ọlọ́yẹmí násírù ọlọ́dọ̀tọ̀ násírù àbújá atọ́ba abilẹ̀ akíìmù olùṣègùn òjòmó lẹ́kùẹ́ gbogbo yẹn kú àdúró ti ọba ń dúpẹ́. wọ́n kọ́ bá elect àbúrò olódodo olódodo àbúrò mi. òdòdó àyìnlé èèyàn kẹwàá níyọ tìmẹ̀ ọ̀kí ẹ̀ síbí. mo kí gbogbo Yorùbá tennis club tó ń bẹ ní ìkàlẹ̀ ọba ní dúpẹ́. mo kí gbogbo White House jet tó ń bẹ ní ìkàlẹ̀ ọba ní dúpẹ́. wọ́n ká dé ní kẹ́mọ́ sùn láti. ìyó kìkì mọ́ kí ẹ mọ̀ sọ́ra adẹ́nìkẹ́. ọmọ àpè náà ní sọ́lọ̀ farobi. mo kí ẹ Démọ́lá adìyẹ dé akílẹ̀ Démọ́lá olówó bíi Ṣàbí ó Ṣàbí ẹmọ bíi Ṣàbí adìyọ ìyàn tèmi Àyìndé mọ́bọ̀ láwọn arábá ń bí Aláàjì jẹ́ lílì Àkàndé Adémọ́kíyí Alijaj Àkàndé ní ìmọ̀ṣáun Aláàjì jẹ́ lílì Mọ́kíyí Aláàjì mú káyìlẹ̀ mi Àjàwọ̀ ẹ̀dẹ́ ọkọ̀ alájà táwa ká létí ẹ̀pẹ́ nílé ọmọ alárọ̀ táwa ká bébí. mo ká ìlàjà o Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé o. mo kí kọ́mírẹ́dẹ́ ọ̀pẹ́ ẹ̀fà káàdé ọmọ àkúwádù ló ti ọba ń dúpẹ́. Àyìndé Ọládèjì mo kí yín Tajudeen mo kí ẹ bá mi àná kábíyèsí olóró mo kí yín mo kí gbogbo olóyè ní ìsọlọ pátápátá ẹ máa kú wá dúró tì. mo kí mú ká ilé mi ọmọ Babalọ́lá ẹ kú wá dúró tì ọba ń dúpẹ́. Jáfó máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Adésínà ṣẹ́dọ̀ máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Ìrẹ́lọ́ba tá kò lè rọ̀ lóyè. Alágbára ta lè ṣẹ́gun ìjọba ẹ̀dùn mọ́ wá yéye òwò máa jọba lọ Olúwa 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 ìrẹ́lọ́ba tá kò lè rọ̀ lóyè. Alágbára òde ṣẹ́gun ní ìjọba ẹ̀dùn wọ́n wá yéye o. Má jọba lọ
ewé ìjìbò. ẹkú wádùú ló ti di ọba ní dúpẹ́. ìyálóde ọmọbìnrin o Ramọ́ta aláìmọ̀ kí ẹ. Àrẹ̀múwádé Báyọ̀ ọmọláṣojú alága ìjọba ìsọlọ pẹ̀lú gbogbo kánsù mẹ́mbà ẹkúwádùú lótì ṣìǹtìdẹ́ẹ̀dì lídà ẹgbẹ́ wa. Alhaja Fausa mo kí ẹ o Fausa yàjọ báyìí ó kú oríire ewé oyè amọ́rí. Mo kí ẹ Àbíkẹ́ àbọ̀lì ọ̀sẹ̀ tó kọjá ó sì mọ ẹ níyàwó ayájẹ́ rí mi ká dẹ́gbẹ́ ẹ̀bùn súwìtì ní bọ́lábọ́lá ẹkúwádùú ló ti di ọba dúpẹ́. Abdulrasheed Shidiko ẹbí tèmi Àyìndé bí Wàásù èjì rẹ níbi ìsàlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọmọdé ewé ògèdè gbé mi fàtà ìmọ̀ kí ẹ síbísíbí ṣọlá ọmọ gàyí gbogbo yìí mú kí pátápátá ẹ máa kú wádùú ló ti kábíyèsí ń dúpẹ́. Olówó ní Súlẹ̀ máa ń kọ́. Jàfó olówó ní Súlẹ̀ máa ń kọ́. Olówó ní Súlẹ̀ àìkọ́. Jàfó oní ìgbà ẹkùn Súlẹ̀ àìkọ́. Jàfó oní ìgbà ẹkùn Súlẹ̀ àìkọ́. Ọkọ Tàjọkẹ́ Àìṣàtù Súlẹ̀ àìkọ́. Ọkọ tàbí Kẹ́mi Muslimatu Súlẹ̀ àìkọ́. Ọlọ́bàbà Kọ̀yí Adémọ́lá bàbá Ṣàkẹ́ bàbá Rúkàyà bàbá Ṣọlá bàbá Báràkà bàbá ní mọ́ṣáà ní àbàbò yìí dààmú ńlá bàbá tàṣà bí ọdẹ ẹbí bàbá Tẹjúmọ́dé onígbà ẹkùn afẹ́jáyẹnjá Jàfó ọ̀rí jì mí. Bàbá Yẹ́sùfù onígbàhùn kí ẹ o. Ọkọ lọmọ rírẹ makọ oní kí n kọ ọba ají ìmátọ̀ra ẹ̀jẹ̀. Ó bàbá Yẹ́sùfù èèyàn kẹwàá ń di ọtí rẹ̀ tẹ̀. Ó ní kí n bá ń kọ́ bàjá fún ọ̀rí jì mí. Èèyàn lágùdà
bàbá alágùdà mọ kí ẹ kí ẹ gbogbo àwọn awo ọba gbogbo yẹn kú àdúró tí o olówó ní Súlè máa ń kọ́. Èèyàn bá dé kò róye àdé orí ọ̀kì. Èèyàn bá dé kò róye àdé ìjẹ̀bú. Thank you. Ẹ̀gbá tó pọ̀jù yóò fi gba tírípù ìlọ́po mẹ́wàá ní ọgbà àtòní àgbẹ̀ ayẹ́dẹ́dẹ́ lọ́dún ní. Mo ń kéèjì mo kéèkì ìyàwó àyà àti ìṣọ̀lá o. Aya tó ń pè mí àtòní àgbẹ̀ òde nínú ọ̀la ẹ̀yìn o. Mo ń kéèjì mo kéèkì ìyà. Ayẹ́dẹ́dẹ́ lálùbárí ká o ṣeun mi. Ayabo baby ìṣọ̀lá o. Wọ́n mọ dọ́kà sí mẹ́bí. Àdùnnímọ̀ kéèjì ayabo ẹgbẹ́. Ìṣọ̀lá mi ṣàkírù mi. Wọ́n kọ́ mọ ṣífìlẹ̀ mọ́mù. Kazeem Láwórì. Àwọn tèmi ọmọ bọ̀ láàrún arábá mi. Ọmọ àmọ́ àgbà. Wọ́n máa kó àdúró jí mi. Àìní àbábọ̀ làwọn arábá ń bí. Authority, wọ́n wọ́n sọ kò bí èrè ni. Olórí máa wọlé wọ́n máa. Olórí olówó ló máa wọlé máa. Àbí wọ́n. Ìyẹn ti dé Nàìjíríà.
sọ́ọ̀dẹ̀ kíkíyà. Ẹwà bọ̀rọ̀ ọ̀rẹ́ kí mo ṣe ètò bá ti sọ́ọ̀dẹ̀ kíkíyà. Ibi bá ti sunkún lẹ́yìn àkàrà bá kọjá. Ọ̀gájá òòlù bá kàlà làkàlà bá dúró. Àkàrà yìí tètè jáde mo ṣe wọ́jú lọ́rọ̀ wa. Ètò jáde bá wò mí lójú. Oníkètò jáde mo ṣe wọ́jú lọ́rọ̀ wa. Ètò jáde bá wò mí lójú. Àkọ́ mo ṣe jẹ́ ẹni mo ṣe jáde làkàlàbà pàlọ́rùn. Ó bá yọ kúrò nínú aṣọ rẹ̀. Ẹni mo ṣe jáde làkàlàbà pàlọ́rùn. Ó bá yọ kúrò nínú aṣọ rẹ̀. Ìrẹ́lẹ́pẹ̀ àwọn ìkà òbí ẹ̀sùn wọn. Ọmọ aráyé gbọ́. Ìrẹ́lẹ́pẹ̀ àwọn ìkà òbí ẹ̀sùn wọn. Ọmọ aráyé gbọ́. Ìbáyọ̀ lápò rẹ̀. Ìbí àṣẹ rere. Ìtí wọ́n bá mọ̀ àwùjọ tẹ̀ra mọ́. Ṣìkìrì lápò rẹ̀. Ìbí àṣẹ rere. Ìtí wọ́n bá mọ̀ àbíwọ́. Ìyẹn ti dé Nàìjíríà lọ́jọ́ tó pẹ́. Ẹ̀kọ́ oríṣẹ́ tèmi. Ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ètò mi nínú ìbọn. Ẹ̀kọ́ oríṣẹ́ tèmi. Ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ètò mi nínú ìbọn. Ikọ̀ bàbá rẹ̀ pẹ̀lú ètò. Nínú ìbọn. Ikọ̀ bàbá rẹ̀ pẹ̀lú ètò. Nínú ìbọn. Ẹ̀jẹ̀ sáré bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀. Bàbá bàbá ló bá kílẹ̀. Bàbá aṣọ́rẹ́ máa ṣì ká. Lọ́kọ̀ ní ìjẹ́ kábíyà. Bàbá kílẹ̀. Bàbá aṣọ́rẹ́ máa ṣì ká. Jọ̀wọ́ pẹ́ni tí kò ní kọ́ lọ́dẹ bàbá mi. Bàbá kílẹ̀. Bàbá aṣọ́rẹ́ máa ṣì ká. Jọ̀wọ́ pẹ́ni tí kò ní kọ́ lọ́dẹ bàbá mi. Aṣọ́rẹ́ sì gbẹ́jọ sí kù lọ lọ́dẹ bá kọjá. Ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ìmọ̀lẹ̀ ló bá parí yá. Aṣọ́rẹ́ sì gbẹ́jọ sí kù lọ lọ́dẹ bá kọjá. Ọ̀rọ̀ kẹjọ sọ̀kalẹ̀ ló bá parí yá. Ọlọ́gbọ̀n tó sọ bàbá aṣọ́rẹ́ máa ṣì ká. Ẹ̀yọ̀ wá ní ìkù ẹ̀jẹ̀ tàbí náà. Ọlọ́gbọ̀n tó sọ bàbá aṣọ́rẹ́ máa ṣì ká. Ẹ̀yọ̀ wá ní ìkù ẹ̀jẹ̀ tàbí náà. Aṣọ́rẹ́ kí ni ẹ̀dá rẹ̀ ló máa kú sẹ́kù. Aráyé èrò ọ̀nà ẹ̀ wá bá mi bọ́. Aṣọ́rẹ́ kí ni ẹ̀dá rẹ̀ ló máa kú sẹ́kù. Aráyé èrò ọ̀nà ẹ̀ wá bá mi bọ́. Ẹwà pọ̀rọ̀ sọ̀rẹ́ ní ìmọ̀ṣẹ́ ètò bá sì sọ́ọ̀dẹ̀ kíkíyà. Ẹwà pọ̀rọ̀ sọ̀rẹ́ ní ìmọ̀ṣẹ́ ètò bá sì sọ́ọ̀dẹ̀